Yàyí mi. Mo ń wo ẹ mo ti rí. Èṣù o. Èṣù dà. Wà. Ẹyà á kì í ṣù kí ni. Yàyí mi, ẹ wò mí. Mo ti rí ẹ. Yàyí mi. Èṣù, ẹ wò ojú bá. Èṣù. Ooo. Ẹ wò. Clap for yourself. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Òkìkí òun náà ń bọ̀ èṣù ẹ̀yin èèyàn àfi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní lọ́jọ́ òní. Kì í sọmọ kékeré o ó ju gbogbo àwọn eléyìí lọ ẹ̀gbọ́n ló jẹ́ fókìkí o ẹ̀gbọ́n ló jẹ́ tálẹ̀gbọ́n náà mú wọ gbogbo wọn òkìkí lẹ́gbọ́n Peter tálàgbà tani àgbà tani bàbá wọn Tóbi àdéhùn rẹ Tóbi dà adúpẹ́ ẹ̀bẹ̀ bá àṣà sùn ní ibi tó wọ́n sí nìyẹn kó tó di pé ó lè ṣe ọwọ́ yìí tó ṣe yìí torí pé àdẹ̀fílẹ̀ torí ẹ̀yin tẹ́ ẹ bá nírú èèyàn bẹ́ẹ̀ ẹ má mọ̀ tì wọ́n mọ́lé ẹ bá tì wọ́n mọ́lé wọn à ní lè kó pẹ̀lú èmi yóò kú ni. ò ní kú kò sẹ́ni tó máa kú sẹ́rẹ́ lórúkọ Jésù kò sẹ́ni tó máa kú ikú kúkú kan yíyè ni. ẹ yóò bẹ́ẹ̀ báyìí ẹ yóò kúrò lọ́kọ̀ ẹ padà. torí ìdí èyí tá a bá nírú wọn ẹ má máa dé wọn mọ́lé àbí má lọ bẹ̀rẹ̀ má jáde níbi tí bá ti ń jáde tí ó bá ti ń rí àwọn ẹgbẹ́ tí ẹ máa ń ṣe yẹ̀yẹ́ lọ́tún ṣe yẹ̀yẹ́ lọ́sì wọ́n ń sọ̀rọ̀ sí òun náà máa gbọ́ sọ̀rọ̀ mi ti yé yín tó bá ti pẹ́ ń dé wọn mọ́lé wọn à ní lè kóòpù torú bóun tiẹ̀ ṣe kóòpù yìí ẹ mọ̀ pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run kódà mo fẹ́ kó bẹ̀rẹ̀ technical school ní àìpẹ́ yìí lágbára Olódùmarè mo ṣẹ̀rí kẹ́ lọ bá mi mú wá láti ìlú ni mo ṣẹ̀rí kẹ́ lọ mú wá ni lágbára Ọlọ́run á jẹ́ kí gbogbo wọn jèrè ọmọ òun náà gbọ́dọ̀ gbádùn ilé ayé rẹ̀ ìyẹn ló náà kò ń ṣòun náà ẹni mo ló tó ọdún mẹ́rin kó tó rìn ẹ rí i pé nǹkan kì í bẹ̀ yes jù bẹ́ẹ̀ lọ ó ju ọdún mẹ́rin lọ àwọn artiste tẹ́lẹ̀ jẹ́rìí sí wa nígbà tá a jọ wà papọ̀ nígbà náà lọ́hùn tí ẹ gbé wá sẹ́kù ọdún kẹrin ló tó rìn lẹ́yìn yẹn nígbà tó yá àìsàn kan bẹ̀rẹ̀ orí tó yìí tí orí òdúró ló ń fi kó aṣáàdúgbò lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ lẹ́nìí ó sábà ẹ̀mí ẹ̀ wà lẹ́nìí ṣùgbọ́n náà gbọ́dọ̀ jẹ́ èèyàn mo fẹ́ kó bẹ̀rẹ̀ iléèwé yẹn lágbára Ọlọ́run kọ́lọ́run ràn mí lọ́wọ́ kọ́lọ́run bá wa ṣe kẹ́lẹ́dà gbogbo wọn kó pèsè fún mi láṣẹ Ọlọ́run pé Ọlọ́run rí tirú ẹ̀ sí oníkálukú tírú ẹ̀ bá ń rírú ẹ̀ ẹ má máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ o kò dáa o àdúrà gbogbo wọn gbà o inú mi dùn everybody ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi like ẹ dẹ̀ bá mi repost yẹ ẹ dákun. kẹ́lẹ̀ comment opinion yín. please comment mo fẹ́ gbọ́ opinion yín lórí nǹkan tí mo ṣe yìí bóyá ó dáa bóyá kò dáa ẹlòmíì lè mọ̀ pé kò fẹ́ sí ara ẹ̀ sí so èèyàn gbọ́dọ̀ fi kọ́ ẹlòmíì náà lọ́gbọ́n tó ti yẹ yín sí ẹ gbọ́ bí ẹ ṣe kéde sí abẹ́ ìgbọ́ bí ẹ ṣe kéde sí. èmi sì fi ní ẹ̀kẹ́ bísú. ṣe ẹ̀gbọ́n sí kò lójú ti kankan bóyá kò lójú ti so ohun tó fi tètè tó ń mẹ́tọ̀ níwọ̀nba ni adúpẹ́ ó ń rìn lọ ó ń rìn bọ̀ gbogbo ẹ̀. èmi sì fi ní ẹ̀kẹ́ lọ́ba tán adúpẹ́ àdúrà gbogbo ẹ̀ ṣe thank you ẹ dákun ẹ bá wa share ẹ bá mi like ẹ
ẹ dẹ̀ bá mi repost ẹ jọ̀ọ́ please comment mo fẹ́ gbọ́ comment bóyá tí mo ṣe yìí bóyá ó dáa toró tẹ́ àwọn àbúrò ẹ̀ lọ́rùn wípé ká post yẹ pé káwọn èèyàn ó mọ̀mọ́ dérú wọn mọ́lé so ti yé yín sí ẹ wá jẹ́ kí n mọ opinion ti yín lórí ẹ̀ God bless you everyone. Thank you. My dear. Ó yẹ ká sọ wípé shout out to the streets. Shout out to the street. No. Ẹ máa sọ pé shout out to the streets. Ó ti yé ẹ má wọlé ẹ fún wọn kìsì ẹ fún wọn kìsì. Ẹ má wọ̀ ẹ kìsì. Ṣé pẹ̀lú ẹnu rírun yìí náà? Ó yá.